bọ́wọ́ bàbá láṣejù pípa ni ẹ pa aróhùn jẹ̀bá lọ́la bọ́wọ́ bàbá láṣejù pípa ni ẹ pa. Sunday Igboho pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wò wọ́n ó yẹ lé wọn ẹ lé wọn ẹ lé wọn ẹ bò wọ́n ẹ bò wọ́n ọwọ́ bà wọ́n ọwọ́ bà wọ́n ọwọ́ bà wọ́n. Olórí àwọn Fúlàní tẹ̀ ń wò yìí òun ló ṣíwájú wọn ṣóńṣó méjì ti fojú kanra wọn. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ ṣe fún àǹfààní tẹ fún àwọn Yorùbá láti jà fẹ́tọ̀ọ́ wa. bẹ́ẹ̀ káwọn èèyàn wọlé ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ ọ̀rọ̀ tó lù mọ́ ìjínigbé nílẹ̀ káàrọ̀ òjìrè lónìí ọ̀rọ̀ ńlá ni o ṣé ẹ ti gbọ́ ẹ ti gbọ́dọ̀ gbọ́ ní palace Emir nílọrin wọ́n jiyàn mẹ́wàá gbé ẹ ti wá rí i pé àìlásọ lọ́rùn pàràká ó ti tó àpérò fọ́mọ eriwo ń bá àwọn bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní tẹrú tọmọ ní péjọ sin eégún àtẹ̀wé àtàgbà ní sẹrúsìn fún Ṣàngó ẹni ẹlẹ́ni nípa kó bọ̀gún àṣẹwélé èèyàn àtàtà ní ròpa kàlá sọ ó túmọ̀ sí pé gbogbo aláàjọ ṣe kínní yìí o and the earlier the better tá a bá fèsì reality the earlier the better tá a fojú ṣe wálẹ̀ fẹ́ lòmíì ṣe òun láàfin rí kínní ọ̀hún ṣe o kòrún ní ó ń dò yìí ká ni o kò dé ó ti dé already o ó ti wà lẹ́ẹ̀kúlé wa o ìpínlẹ̀ Kwara yìí ó dàbí pé ń ná síjúlé torí pé òǹdẹ̀ ló wà nípínlẹ̀ òun ló wà ní bọ́dà ìlú mélòó ni Kwara wà ní bọ́dà ẹ̀ ó wà ní bọ́dà ìpínlẹ̀ 4 Kwara wà ní bọ́dà ìpínlẹ̀ Ọ̀ṣun ó wà ní bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà ní bọ́dà ìpínlẹ̀ Èkìtì ó dẹ̀ wà ní bọ́dà ìpínlẹ̀ Niger ṣe rí i pé oríṣiríṣi ọ̀nà làwọn agbésùnmọ̀mí lè gbà wọbẹ̀ ẹ̀ ń bá wá ní ọ̀kan tí ń sọ jìká ẹ̀ bá ń sọ fún un pé Ọlọ́run sì ní jọ́ kàn wọ́n náà ṣùgbọ́n eléyìí tó délẹ̀ yìí kí wọ́n jájọ pàtọ̀pọ̀ kó lè bá àhó ṣùkùṣùkù bá a bá tọ̀ sójú ọ̀nà kan yóò dunlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìró ẹkùn security network has come to stay àwọn èèyàn dẹ̀ ti ń darapọ̀ àwọn tó já kíkanjú àkí ọmọ tí wọ́n mọ̀ pa wọ́n láyà kì í ṣe bí irú èmi ò láyà o mo sì láyà tí n bá láyà kí lápá mi so mọ́ n bá yà náà lápá mi so mọ́ yìí ṣùgbọ́n àyà pé kéèyàn máa wọnú gbóhùn ń wọ̀ láyà rẹ̀ eléyìí náà máa sọ pé bí èèyàn bá láyà akẹ́bọ̀jẹ èmi náà máa jẹ bọ́ngbà tá a wà kékeré ṣùgbọ́n n láyà akẹ́bọ̀jẹ wọ́n nìsín. So now ọ̀tọ̀ lẹ́tọ̀ tí mo fẹ́ ṣe lálẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mi wọlé lórí YouTube ọ̀tọ̀ lẹ́tọ̀ tí mo fẹ́ ṣe lálẹ́ yìí tẹ́lẹ̀ kí n tó rí ìròyìn ọ̀hún fírí pé wọ́n jiyàn mẹ́wàá gbé
wọ́n wá jiyàn mẹ́wàá gbé gangan kọ́ ni news ibẹ̀ ní palace emir nílọrin. mo wá ní Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́, àwòràwò ni ọmọ ilé náà lọ wálé, àwọn Fúlàní náà jiyàn gbé, àwọn Fúlàní náà wọ́n tún jí kó yìí àti wàá mú kó àwọn tán jí kó. Mr. Tunde Okoli, God bless you sir. Kọ́kọ́ kí mi káàbọ̀ pẹ̀lú sticker, mi ò ní wáyé tí mi ní wá ọtí. So ẹ̀yin tẹ́ wà lórí YouTube bàbá mi share program, ẹ jẹ́ káwọn èèyàn kan wọlé. Bad news from Nigeria everyday, God bless you. Kò sí ìròyìn ayọ̀ rí, mi ò rí ìròyìn ayọ̀ Nàìjíríà rí, kò sí ìròyìn ayọ̀ bó ló ti rí. Kọ́lọ́run já máa gbọ́ ìròyìn ayọ̀. Mo ti fetí mi gbọ́ re, mo ti fojú mi ríre, mo ti fọwọ́ mi gbáre mú, ire òní tán lọ́wọ́ mi, ire ayé mi ti dé. Bẹ́jú wa lọ́kọ̀ ń gbà náà. Ire ayé mi yá, ire ayé mi ti dé, ire ayé mi yá, ire ayé mi ti dé. Ohun tí mò ń wojú Ọlọ́run ó ti tó mi lọ́wọ́. Físà London àti Amẹ́ríkà ó ti wá mi wá sílé. Ire ayé mi yá, ire ayé mi ti dé, ire ayé mi yá, ire ayé mi ti dé. Ohun tí mò ń wojú Ọlọ́run ó ti tó mi lọ́wọ́. Físà London àti Amẹ́ríkà ó ti wá mi wá sílé. God bless you sir, God bless you ma. Ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé mi ní wáìtì o, mi ní wáìtì Ọlọ́run ní fi wá wọn ra wa o. Àjọ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́. Bó ti ẹ̀ jẹ́ pé bó ti wò ká pẹ́ tó náà á padà lọlé inú sàréè náà nílé wájà rí. Gbogbo èyí jẹ́ kílé ayé ọ̀hún kó nítumọ̀ dàbí aláràmọ́. ń bàbá ti rántí pé bó ti wò ká pẹ́ láyé tó á pẹ̀ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. So ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi gbé àwọn èèyàn wọlé. Ẹ dákun ẹ bá mi pa àwọn èèyàn mi wọlé. God bless you sir, God bless you ma. Mẹ́rin wáyé tí o àti Facebook àti YouTube ni mo wà lónìí o. Now àwọn ìwo ló mú bandits wá, ìyẹn gangan lè tó tí mo fẹ́ ṣe lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀nà tí wọ́n gbà mú wá from horse's mouth, àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ gangan náà ni wọ́n sọ̀rọ̀ o. Ètò tí mo fẹ́ wá ṣe lónìí tẹ́lẹ̀ nù, kí n tó gbọ́ ti ìpínlẹ̀ Kwara yìí. Ọlọ́run dáríjì mi, èmi rò pé Emir gan wọ́n jí gbé ni ló burú mbẹ̀. Wọ́n palẹ̀ tí wọ́n pa mọ́ kí wọ́n pa mọ́, kí wọ́n palẹ̀ Emir mọ́. Ẹ̀yin tẹ́ bá jọmọ̀ lọ́rin ní tó bá wù ẹ́ sí fún mi. Wọ́n bá gbé Emir yóò fi dùn ni. Yes. Kò clear dáadáa. Ẹ bá ń dọ́gbọ́n sún dátà o. Ọ̀fọ̀gbọ́n ni o tó bá ti ṣéèkì láìfù ti jẹ́ o. Àyà mi sì ń já. Ó wà ń bí àbí? Bí bẹ́ẹ̀ kọ́ àbátí ọ̀là bá darí rẹ lọ. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi fi ń ṣeré o, ẹ má bínú torí Ọlọ́run. Ṣé gọ́vnà lílé tó wà ní Kwara? Gọ́vnà gan ló yẹ kán gbé lọ. Mi ò sọ́rí láti sọ òmù fọlọ́ǹbúra, mi ò sọ́rí láti sọ. Tán bá gbé Emir lọ yóò dùn ni, you go sweet pa. Hey, who is Emir? Emir tó yẹ kán palẹ̀ ẹ̀ mọ́. Alright, mo kí ẹ̀yin ìyá àti bàbá mi káàbọ̀.
ṣé ẹ̀ tún ní sọ pé ọ̀rọ̀ bandit la tún wá sọ ó tó sọ o dáàdì mi kan comment síbẹ̀ yẹn lẹ́ẹ̀kan pé kò síròyìn gidi láti Nàìjíríà ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ọkàn yín gan ọ̀balẹ̀ tó ti wá àwọn ọkàn wa tún balẹ̀ ju tọ̀dọ̀ yín lọ bẹ́ẹ̀ bá ti bi iṣẹ́ òòjọ́ yín dé kí ló tún ṣẹlẹ̀ Nàìjíríà lónìí o ntẹ̀ ń bá bọ̀ nù ẹja tó ń gbọ́n tó tún ṣẹlẹ̀ Nàìjíríà lónìí o ẹ̀ tún pe family ẹ̀ tún para àtọ̀ rẹ̀ bó o ní sẹ́ sẹ́ẹ̀fù wàláì gbogbo àwọn tó wà lábúrọ̀dù bọ́n ṣe máa ń ṣe lójoojúmọ́ nù sẹ́ sẹ́ẹ̀fù ẹ̀mọ́ mi kìíní sẹ́ sẹ́ẹ̀fù dáàdi kìíní wọ́n ní ẹ má jáde o àwọn tó wà lábúrọ̀dù wọ́n tó máa ń gbọ́ news jẹ́ tó wà nílé gan lọ. So lágbára Ọlọ́run àwa náà ó níròyìn ayọ̀ lọ́jọ́ kan lágbára Ọlọ́run torí bí ìlú òdùn tó di òrójú kò síbi táti rọmọ tálákà tí ó ròde ẹmu bàbá ń sọ pé kò ní í da ń bá wa láwa nú ẹ̀ àwa ní ìsìn àríbi lọ dáàdì mi kan pè ní jẹta wọn ní lágbára Ọlọ́run èmi náà lè wá sí Amẹ́ríkà mo sàmì o bóyá tó bá ti dínwó tó sì ń wojú mi òótọ́ bó bá ti dínwó tí ì bá ti so ní mílíọ̀nù tó gbọ́mọpọ̀n tó bá ti jẹ́lẹ̀ tó gbọ́mọpọ̀n ẹ jẹ́ mọ́ fi wá nǹkan ta Nàìjíríà ẹ jẹ́ mọ́ fi wá nǹkan ta Nàìjíríà kí mọ́ wulẹ̀ wá èmi Amẹ́ríkà Trump ó tún máa halẹ̀ mọ́ mi kọ́ ló ń kọ̀ ya Trump kọ́ ló ń kọ̀ bàbẹ́ mi lẹ́nìkan máa fi kámẹ́rà halẹ̀ mọ́ irọ́ o ẹ jẹ́ ń dúró Nàìjíríà ó bolè ọgbọ̀lẹ́ ẹ jẹ́ àjọ máa rọ̀ mọ́ Ọlọ́run nìjẹ́ jí wa gbé Amẹ́ríkà bọ́ọ̀ fẹ́ lọ ní ìsìn wa ní ó ní 10 million ó ní 15 million 15 million tó ti tó yàn sórí eré Nàìjíríà tí ìsìn pé mo fẹ́ kẹ́rú kọ́ mọ wá. Having said that gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ kórè òkú wálé o wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé ẹ̀ ní délé bá bànújẹ́ lágbára Ọlọ́run gbogbo tẹ́ lọ sí lọ́ọ̀lẹ́ máa rí ṣe ní dáadáa lágbára Ọlọ́run we love you because báwọn èèyàn mi ti ń bẹ ní Nàìjíríà ò bá mọ̀ èmi mọ̀ wípé ọlá tètè géré ńlá láǹgbá fi mọ̀ mi lágbàdá ọlá àsọlégún jẹ ọlá àtìyín la fi ń mílẹ̀ yìí mo fọlọ́n búra either directly or indirectly ọlá yín la fi ń mí ọlá náà ò ní gbẹ o lágbára Ọlọ́run Mr. Tunde Okoli wọ́n ti ra síkà fún mi sẹ́ńtọ́ wà Nàìjíríà ní ó ra síkà ń bo rascality ni àìmọye tó wà Nàìjíríà tí ọmọ ọmọ mi lójú bá pé ẹ ra síkà fún mi o àfi ń ra dátà o àfi ń repo sí jẹrìtọ̀ o ìgbàdógójì mọ̀ ra rascality mọ́tò rẹ̀ tó fẹ́ ra gẹ́gẹ́ mọ̀ rí sùn dànù bú Nàìjíríà Yorùbá aṣetánà díjú nǹkan mìíràn lọ. Ṣé chájà òwò kínní ni ẹ gbà wá o. So ìròyìn tí mo rí ó bà mí lẹ́rù o kò sì tún bà mí lẹ́rù torí ibi tó ti ṣẹlẹ̀ Ọlọ́run dáríjì mi Ọlọ́run astagafro láì o torí pé Ìlọrin ìlú wa ní o tí Yorùbá ò bá ti sínú àwọn tán jí gbé Ọlọ́run dáríjì mi èèyàn làwọn tán bá jí gbé náà o but tí Yorùbá ò bá ti sí ń bẹ̀ sorry. Gunmen abduct 10 men, 10 from Emir's palace in Kwara. Barely 48 hours after 3 worshippers were akpayin and 15 others abducted at a prayer ground in the Ekiti local government area of Kwara State. Gunmen have kidnapped another 10 people from the Ashikira Emir's palace in Barutin local government of the state. So kì í ṣe Emir ti Ìlọrin gangan ni wọ́n fẹ́ jí gbé Emir Barutin ni. All right so now tìpínlẹ̀ Èkìtì yẹn wọ́n fẹjọ́ ẹ̀ lọ̀ mí àwọn tó wà ń bẹ̀ pè mí níbi tí wọ́n ti pa
pásítọ̀ bóyá pásítọ̀ méjì wọ́n pa ṣùgbọ́n pásítọ̀ Arẹ́gbẹ́ làwa mọ̀ tí wọ́n pa ẹni tá a mọ̀ dáadáa ni. So lára àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wá pè mí wọ́n dẹ̀ ṣàlàyé fún mi ọ̀dà èmi ń tèmi èmi ò kì í fẹ́ mú ìròyìn òfegè wá bá ẹ̀yìn èèyàn mi. mo wá ní àwọn tí wọ́n wà ń bẹ̀ ń gba tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n wà ọ̀dà ẹ jẹ́ n bá kan nínú wọn sọ̀rọ̀ kó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gangan because lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n sọ pé káwọn mú bóyá wọ́n ní káwọn mú 15 million wá wọ́n ti wá rí bóyá 8 million or 9 million wọ́n wá ní kán kó yẹn wá wọ́n kó lọ wọn wá rìlíìsì àwọn èèyàn yẹn wọ́n wá ní kán tó lọ mọ́ dáwó sí i so ìgbà tán ṣàlàyé fún mi mo record explanation yẹn ṣùgbọ́n ẹni yẹn wá ní kí n dúró ọba ìlú yẹn o àwọn máa bá wọn sọ̀rọ̀ ok mo wá béèrè lọ́wọ́ wọn èmi tiẹ̀ múra láti ṣe program lálẹ́ ẹjọ́ náà lórí ẹ̀ so mo wá ní ọba tẹ́lẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tí bá wọn sọ̀rọ̀ tán wọ́n wá ní kí n ní sùúrù kí n ní sùúrù kí n ní sùúrù mo rí i pé wọn ò fẹ́ sọ nǹkan kan pẹ̀ mọ́ lọ́jíìkì dẹ̀ ni kí ni logic tán lò ò ní wípé possibly ẹ̀rù lè máa bà àwọn bàbá yẹn pé táwọn bá ti sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn ajínigbé yẹn máa bínú kán mọ́ lọ sàwọn èèyàn wọn ń jàmbá orí wọn pé wọ́n mọ nǹkan tó ń ṣe. so ìdí tí ọ̀dẹ̀ jẹ́ kémi náà sọ̀rọ̀ ń pa ẹ̀ nìyẹn kó má dàbí ẹni pé mo bà existing protocol jẹ́ mo wá lọ fi tọ̀dọ̀ mi mo wá lọ fi bà yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ reason nìyẹn tèmi náà fi sọ̀rọ̀ ń pa ẹ̀. bọ̀ láti ìgbà náà wọn ò tí ì pè mí pé wọ́n ti ráwọn èèyàn yẹn gbà padà kọ́lọ̀ ó ṣe wọ́n ní rírí kí tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀. Alright, in a statement Adétó Èjìrè Adéyẹmí, spokesperson of the Kwara Police Command, said the government attacked the palace and the Yashikra police station simultaneously around 2 a.m. on Monday. ìdájí òní wọ́n tún lọ kọlù wọn lóru. He said, and I quote, "The armed criminals in a coordinated and desperate assault at about 2 hours simultaneously attacked the Yashikra Police Division headquarters and the palace of the Emir of Yashikra. During the attack, part of the palace was set ablaze. Wọ́n dáná sun palace while 10 people were abducted and taken to an unknown destination. Báwọn onísùnmọ̀mí ṣe ń sọsẹ́ òun ni pé wọ́n á wá bí ìgbà tí àṣà bá fẹ́ gbọ́mọ díẹ̀ ẹ̀mọ̀ pàṣà yẹn ó ti wà lókè yóò ti mọ̀ sọ àwọn bí ẹni tó bá ríran tójú ẹ̀ sharp bí irú tèmi wọ́n máa ń sọ wípé a ní eagle eyes àzìn tí n bá wo wájú lọ sàkún mo ti calculate tí n bẹ́ẹ̀ mo ti mọ gbogbo tí n bẹ́ẹ̀ màá gbójú kò bí ẹni pé mi ò rí nǹkan kan so wọ́n máa ń sọ pé a ní eagle eyes ó jẹ́ kí n mọ̀ wípé ojú gidi lójú àṣà ojú tó rí nǹkan tó rìn jìnnà. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn pípù yìí ṣe ń ṣe wọ́n á ti rá bàbà wọ́n ó ti fi mú fẹ́lẹ̀ wọ́n ó ti mọ̀gbà tẹ́ máa ṣàsùn náírà wọ́n kàn wọlé wí wọ́n dẹ̀kun tí wọ́n kò wọ́n sì tún lọ wọ́n dá wàhálà wọn lẹ̀ wọ́n fi àjà wọn tí wọ́n fi yà jẹ wọ́n já wọn tí wọ́n jí gbé wọ́n pa wọn tí wọ́n pa wọ́n sì lọ bẹ́ẹ̀ yọ wá di sẹ́ẹ̀bẹ̀ àwa lọ́wọ́ àkùtà máa bẹ̀ wọ́n mo wá lọ́jọ́ wò láṣẹ lè dà dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo ni dìgbà wo ni dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo dìgbà wo ni ọjọ́ wo ni wọ́n ó jínigbé dà ọjọ́ wo lápariwo ajínigbé dà. Gómìnà ìpínlẹ̀ Kwara bàbá kan pariwo rẹ̀ bí ìgbà téèyàn ń waste time ni Ọlọ́run gọ́fìnà ìpínlẹ̀ Kwara bàbá ń pariwo ẹ̀ gómìnà ẹ gbà wá o gómìnà ẹ ṣe báyìí o Emir ẹ gbà wá o bí ìgbà tá a kan ń dára wa láàmú ni. Many people will be talking wọn láwọn ọba aládé wa gan wọn gbàbọ̀dé wọn ṣe gbá kan ọba kọ́ ló ní kán wá jiyàn gbé sáà ọba kọ́ ló ní kán wá jiyàn gbé mọ́ ọba ò kó mọ́ sáàfin ọba ò láwọn jagunjagun láàfin ọba gan mọ́ bẹ̀rù pé kán mọ́ jí òun gan gbé ni. So ẹ má jẹ́ ká politicize ẹ̀
ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ àwàdà ṣe, ẹ má jẹ́ ká mú àtàmọ́mátàmọ́, ẹ jẹ́ á sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí gangan. Ètò ààbò ilẹ̀ yìí mẹ́hẹ̀ gbogbo alájọgbà. There is no other solution sir, no other solution ma ju fúnra lára wa lọ. Àwa fúnra lára wa ni. Tá a bá pàtàn pẹ̀lú àwọn èèyàn yìí, wọ́n ní nǹkan ìjà lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n ẹ má gbàgbé ọgbọ́n tó jágbára lọ. Ńbo lẹ ronú ẹ̀gùn gígẹ̀dẹ̀. Àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń gẹ̀gùn lẹ̀, wọ́n yìí sún àsùnnára. Kí ọdí ó tó rẹran pa wálé ńgbà míì, bóyá ó ti ríbi tẹ́ranko kan ti ń jẹ, yóò ti lọ dó sórí igi ńbẹ̀ kò ní mẹ́ra, yóò gẹ̀gùn bẹ̀. Àìmọye ọjọ́ wọ́n máa ń gẹ̀gùn tí wọ́n yìí rẹran yẹn pa. Ńjọ́ tí ó sì wá sí wọn lọ́wọ́, tí ó bọ́ sí wọn lọ́wọ́ náà jọ́ jẹ̀tẹ́ ni. Òun ọ̀wà tiẹ̀ kò ní mọ̀ pé wọ́n ń gẹ̀gùn dé o. Gẹ́gì ó lé ọgbọ́n tá a lè lò nìyẹn. Wọ́n nira láti fèsì because àwọn tí wọ́n ń sọ̀kò wọ́n mọ̀ pa bínú, wọ́n wá múra wálẹ̀. Ẹ mọ̀ bọ́rọ̀ wọn ṣe rí ni, ewúrẹ́ tó wọlé alágídí àbí ewúrẹ́ tó wọlé aláwo. Ẹgbà àwọn bàbá wa ni wọ́n ní béwúrẹ́ yín bá wọlé alágídí, ẹnu ọ̀nà ní kẹ́ ẹ ti padà lẹ́yìn rẹ̀ o. Kí yàtọ̀ yóò jẹ ewúrẹ́ kọ́ mọ́ bá padà sọlẹ̀ sọ́rùn ẹni. Ẹ gbádùn mi, ìyàtọ̀ yẹ kó jẹ ewúrẹ́. Ńgbà tẹ́ léwúrẹ́ dénú ẹnu ọ̀nà lé alágídí, ẹ padà tí ẹ jẹ́ kí ewúrẹ́ wọ bẹ̀ kó jẹ ìyà kó jáde. Bẹ̀yìn náà wá lé nǹkan yín wọlé, ẹ jẹ̀yà ewúrẹ́ yín ó jẹ̀yà. Ìmúra táwọn ajínigbé yìí tí wọ́n mú nìyẹn. Wọ́n múra wọn retí kẹ́ ẹ wá kẹ́ ẹ tọpa àwọn èèyàn yín wá. So àwọn tí wọ́n jí gbé ní ìṣẹ̀lẹ̀, wọ́n wọnú igbó, wọ́n ní káwọn àwọn security personnel wọ́n ní káwọn wọnú igbó tí wọ́n àdó olóró tí wọ́n ti rì mọ́lẹ̀ ó dún, ó ṣe wọ́n léṣe, kódà wọ́n lójú ẹnìkan bàjẹ́ ńbẹ̀, kò lè fi ríran mọ́ láíláí. Ọgbọ́n la fi pẹ́ mọ́. Now tó bá já àwọn bàbá wa láyé àtijọ́, wọn ò ní kí gìrì bẹ́ẹ̀, wọn ò lu ọgbọ́n àgbà. Ẹ gbọ́ báwọn èèyàn ṣe jagun láyé àtijọ́ ni. Ẹ gbọ́ oríṣiríṣi ọgbọ́n ni Yorùbá lò, oríṣiríṣi ọgbọ́n ni Fúlàní lò láti jagun. Gbogbo ogun tán jà náà bá ti wà successful, ọgbọ́n ni. Tí bí mo sọ nípa ìtàn ọ̀rọ̀ pọ̀tọ̀, aṣokóṣòbò obìnrin, aláàfin obìnrin kan ṣoṣo tó jẹ lọ́yọ̀ọ́, jagunjagun bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn kò pọ̀. Ọ̀rọ̀ pọ̀tọ̀ yóò mú ìmọ̀ wá, orí ìmọ̀ ògórí ìmọ̀ yẹn yóò dìípọ̀ rẹpẹtẹ. Tàbí àwọn koríko tí wọ́n sù dáadáa yóò so mọ́ ìrù ẹṣin. So gbogbo ibi tó bá ti kọjá tí ó tó jẹ́ pé ti lè dá ojú ẹsẹ̀ ẹṣin mọ̀, àwọn koríko yẹn ní ó máa parẹ́ bí ṣe ń lọ, náà máa parẹ́ sí lẹ́yìn ẹ̀, náà máa parẹ́ lẹ́yìn ẹ̀. Àwọn ọ̀tá ò ní mọ ibi tó gbà lọ. Ẹ wo ọgbọ́n tán lò láyé ìgbà yẹn. Ẹ mọ̀nà táwọn Yorùbá fi ṣẹ́gun àwọn Fúlàní kan ni. Majority Yorùbá ò rẹ́sìn gùn láti jagun, wọ́n wá lọ dèkùrọ́ lẹ̀ fún wọn. Ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ fẹ́ sinmi àbí wọ́n á dèkùrọ́ lẹ̀ fún wọn. Ẹsẹ̀ ò lè dúró lórí èkùrọ́, wọ́n ń yọ ṣubú ni gbà. Wọ́n tún gbẹ́ kòtò fáwọn ẹṣin, wọ́n ń gbòmí, wọ́n tẹ ewé lé lórí, ẹṣin ọ̀jánú kòtò àtolówó ẹ̀, ibẹ̀ náà wọ́n ṣẹ́gun wọn mọ́ ń bẹ̀. Ọgbọ́n jagbára lọ. Mo kó pẹ̀ kí mo yá bàrà ń tọ̀ rí bi yá sí ni. Sọ jẹ́ ká lu ọgbọ́n wa dáadáa. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, ìró ẹkùn security network àtàwọn tó kù nísìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn security network, ọ̀pọ̀lọpọ̀ àwọn jagun, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lágbára, wọ́n mọ̀ sí tánà dí Ìgbòho báhùn, wọn ò ní lè darapọ̀ mọ́.
wọn láwọn ò lè gba kọ́sọ̀gá láwọn lórí jàre. ọ̀rọ̀ tó dẹ̀ délẹ̀ kì í sọ̀rọ̀ oríyìn kì í ṣe pé nìkan fẹ́ gba glory kò sí ní tá a fẹ́ fi glory ṣe. kájà collectively kọ́mọ̀ sí winner kọ́mọ̀ sí loser ká gbalẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ntọ́kàn wá nìyẹn. bàrùtín ní ìsìn tí n bá wo dáadáa tápà ìbàrìbá ni wọ́n fọ́ọ̀lù sí. mo ti gbọ́ ń pa bàrùtín ní ìsìn láti tó 2011. okay. During the attack, part of the palace was set ablaze, while 10 people abducted and taken to an unknown destination. Bó lè yẹn ṣe mọ destination tán kó yẹn lọ. However, the attack on the police station was successfully repelled by police operatives on duty. Ọlọ́pàá mélòó ni ó wà on duty? Well, òrèjò ń sá ejò ń sá làwọn ajínigbé yìí náà. Ọlọ́run ọba ń gbọ́ wọn lójoojú patamọ́ lọ. Wọ́n bẹ̀rù o. Àwọn ajínigbé yẹn bẹ̀rù o. Wọ́n lẹ o. Tẹ́ ẹ bá mú wọn ní ìsìn wọ́n mọ kàbòròbòrò ní òbí àjẹ́. Wọ́n lẹ o tí wọ́n gbé dání nìkan lágbára wọn o. Ẹ gbà kó lọ́wọ́ wọn wọ́n lẹ ju sóòdì lọ. Ẹ mọ̀ tí wàá máa ń bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀. Tẹ́ ẹ bá wá mú wọn lẹ́wàá rí pọ́ ọmọ 21 years 22 years 23 years 24 years lọ́wọ́ nù wọn. Ọmọ 21 years 22 years 23 years ọ̀pọ̀ tán 25 26 ọmọ kéékèèké ni tí wọn ò tí gbélé ayé ṣe nǹkan kan ṣùgbọ́n táyé wọn ò nítumọ̀ torí pé wọn ò fi túmọ̀ ilé ayé kọ́ wọn láti bẹ̀rẹ̀. ìṣòro tá a nínú àwa ń ti wá mọ́ léèwé àwọn ò tọ́jú tọ̀dọ̀ wọn. tó bá gbọ́ bọ̀rọ̀ sùmọ̀mí ìṣerí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti dé tá a máa tú. èèlò lọmọ tán san fún wọn sójúmọ́ náà san 50,000 fún àní àbóṣù fídíò ẹ̀ ń bẹ lọ́wọ́ mi. ẹ jẹ́ sáré ka ilé. Okay, the command said Ojo Adekimi, Commissioner of Police, has ordered a full-scale, intelligence-driven tactical operation involving the police, military forest guard, vigilantes, and other security stakeholders to comb surrounding forests and suspected criminal hideout with the aim of rescuing the victims unaided. Àwọn akẹ́kọ̀ọ́ tán jí gbé lọ. N tá a sọ náà lélẹ́yìí pa a fẹ́ rescue wọn kí wọ́n má farapa àti rí wọn rescue. Àwọn mẹ́wàá mọ́ tó kó lọ inú ìsìn tá a tún sọ náà ni pé a rescue wọn láì farapa lọ́jọ́ wo. Àwọn mélòó wọn tọpa àwọn takẹ́kọ̀ọ́ àwọn mélòó ni ó tọpa àwọn eléyìí. Àwọn tí wọ́n jí gbé tẹ́lẹ̀ tí wọn ò tí ì fi ilẹ̀ ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ń pa wọn mọ́ ǹjẹ́ nìkan kan gbégbèsè ń pa wọn mọ́ èèyàn mélòó la yàn tí wọ́n ọlọ́pàá mélòó la yàn tí wọ́n security agent mélòó ńlá dà sínú gbówó tọ̀dọ̀ tí wọ́n sáàmọ́ ibi tí wọ́n gbà wọ́n lọ. èmi kàn ní kémi ó béèrè ni o àwọn ọlọ́pàá mọ bí wọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀ wọ́n á ní kò lè irú ti ìṣẹ̀lẹ̀ yẹn nísìnyí inspector general police lọ́bẹ̀ Káyọ̀dé àbí kí lorúkọ ẹ̀ Túnjí Dìísù ọlọ́bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ mú ní fídíò ẹ̀ lọ́wọ́ òun náà kàn ní kó wọ́n yọjú sí ni òun fẹ́ ràn yàn wá mò ń wò pé kí wàá là lórí pẹ́ wá ẹ fẹ́ ràn yàn wá ok fídíò ti gbé newspaper ti gbé báyìí nísìn pẹ́ wá kí n là lórí pẹ́ wá gangan what is the laluri that you come. So àwọn ọlọ́pàá mọ̀ bọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀ ẹ má wọ́rí Ọlọ́run á ṣe wọ́n ní rírí. ọ̀gbẹ́ni tó jí àbí tó jí Dìísù wọ́n sọ fáwọn aráàlú yẹn pé àdúà ní kẹ́ ẹ máa gbà fún tó tẹnumọ́ nìyẹn àdúà ní kẹ́ ẹ máa gbà fún wa kọ́lọ́hún ó fún wa ṣe ọlọ́pàá ń sọ pé ká máa gbàdúà fáwọn àdúà ní ká gbà fún yín àbí sẹ́tẹ̀ yàn láàyò àbí sẹ́tẹ̀ lẹ́ṣẹ̀ àbí torí tán rò pé kúnjú òṣùwọ̀n tán fi gbà yín èwo wá tèmi láti máa pray fún yín n tí gbàdúrà fúnra mi gan kọ́sẹ́ n ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà fẹ́yìn kọ́lọ́hún ó fún yín ṣe n pẹ́ kó tó mọ̀ fún yín ṣe n bí sẹ́tẹ̀ yín yàn láàyò n sẹ́tẹ̀ ń gbowó oṣù lé lórí nu sèmi ní màá bá yín dọ́lọ́run láàmú ẹ̀yin tẹ́ gbàṣẹ́gun ò lè dọ́lọ́run láàmú fúnra yín
bí kọ́ lọ́wọ́ fún iṣẹ́ o. sàwọn yóò yà sọ pé àwọn ń wá àwọn èèyàn wọn wọ́n ń sunkún wọ́n ń dami lójú bíi tótó àdúrà ní kí sá máa fi ràn wá lọ́wọ́ à ń gbà ọlọ́run ó fún iṣẹ́ ọlọ́run ó fún iṣẹ́ rádáadáa lẹ́nu aláìsàn tó lómi ẹja kóró. The commissioner warned that the police will not bow to threats, intimidation, or acts of terror orchestrated by bandits and criminal elements operating within any part of the state. Ndo le dunu sí tẹ́lẹ̀. Ẹ̀yin náà mọ̀ ń sámọ̀ ni ọlọ́pàá mélòó ní wọgbó. Àbáwọn ọlọ́pàá tẹ́ dà lúgbó tó yẹ pé wọ́n ó débi kan tó lọ jókòó sí di igi kan. Àwọn tí wọ́n rẹ̀ mú múnú gbó tí wọ́n ó jókòó tẹ́ mú. Fúnra wọn náà mọ̀ fi wá sí ẹ̀yẹ́ nú gbó. Mọ̀ dá wọn ló ń jarí. Ṣé mi ò bí mọ́ ni? Ọ̀gá tó tiẹ̀ ní àmọ́ bọ̀ nú gbó nìsín ọmọ tí ẹ wà lókè ogún o. Ó ti rí dìndìnrìn. Ẹ sáàjì àdúró ń bì dálẹ́. Bó bá dalẹ́ ká mọ̀ padà lọ lé ká sọ pé àrí wọn. Ta ni ọ̀mẹ́gbọ́n ká fẹ́rẹ́ nu ká wàtì? Ńlẹ̀ ká ro òjìrì ta wáyé. Ńlẹ̀ Nàìjíríà ta wáyé. Ó lè everybody. Yahoo ni babaláwo. Àlùmọ́jìrì gbogbo wọn àbí ọmọ Yorùbá lè wà láàrin wọn. Lo and behold. What are you talking about? Ọmọ Ìgbò lè wà láàrin wọn. Lóòótọ́ àwọn tí wọ́n ń sọṣẹ́ láti bẹ̀ yẹn Fúlàní gbogbo wọn. Ọmọ Yorùbá ní strategy táwọn náà fi jiyàn gbé, ọmọ Ìgbò ní strategy tiwọn, but báwọn eléyìí ṣe operate Fúlàní ni wọ́n. Àwọn Fúlàní ò dẹ̀ lè trust ẹ̀yà kankan láti bá ṣiṣẹ́ papọ̀. Eléyìí tí ọmọ Ìgbò bá fẹ́ lọ, eléyìí tí ọmọ Yorùbá bá fẹ́ ṣe ni wọ́n máa ń mú Fúlàní kọ̀ọ̀kan má bẹ́. Ìṣe àwọn ló níṣẹ́ yẹn wọ́n kàn mú ọmọ Fúlàní má bẹ́ ni, kì í ṣe eléyìí tó jẹ́ pé Fúlàní ló níṣẹ́, wọ́n lè mú ọmọ Ìgbò, wọ́n lè mú Yorùbá mọ́ra. They don't trust anybody. They can't work with you. So, he said, and I quote, the command remains battle ready and fully determined. Ẹ má wulẹ̀ sọ fún wa pé wà battle ready now. Bó bá ṣe wù ẹ́ ṣe ṣe. N táwa fẹ́ ni pé àwọn èèyàn wa tán kó lọ kán bá wa dá wọn padà. So ẹ wà battle ready nísìnyí bí ìgbà téèyàn mọ nǹkan tó ń ṣe ni. Kí teacher wọ́n ẹ̀sẹ̀ mọ́ sọ fáwọn ọmọ school, do you know that I know book? Ńgbà tó ọ̀mọ̀wé náà wọ́n ní ọwọ́ akọ wa. Ìwọ ló tún ẹ̀sẹ̀ sọ fún àpọ̀ mọ̀mọ̀wé o, ìjẹ́ mọ̀ pé mọ̀mọ̀wé bẹ́ẹ̀, ṣẹ́ mọ̀ pé mọ̀mọ̀wé. Tẹ́ bá mọ̀wé get out náà ẹ̀kọ́ wa ní tẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ sì kú wájú blackboard. Okay, fully determined to confront these enemies of peace with every lawful operational asset and strategy at its disposal. Every lawful operational asset. Láwọn ìgbà kan bá jáde ibì kan gan, a máa ń gbé òfin tìṣẹ́gbẹ́ kan tá a ṣiṣẹ́ tó tako òfin. Ọ̀nà bó láti lè gbé òfin tìṣẹ́gbẹ́ kan. Ọ̀dà o. Láyé OPC, táwọn mobile police kọjú ìjà sí wa. Sọ wà nínú òfin iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n so aṣọ pupa mọ́ orí mọ́ wájú mọ́ dóńdó orí AK-47. Sọ wà nínú òfin ọlọ́pàá. Sọ wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà pé kí mobile police ọmọ so aṣọ pupa mọ́ sọ wà ń bẹ̀. Eléyìí ò kìí ṣòfin, kò wà lawful ṣùgbọ́n wà useful láti fèsì OPC tí ìsajínigbé o. Àwọn tó ń sọ pé ká gbéjọba fún Abíọ́lá bẹ́ẹ̀ lèèyàn Yorùbá jẹ. Ẹ má da June 12 nòrú. Ẹ sọ aṣọ pupa sórí ìbọn ẹ fi fèsì wa. Àwọn ajínigbé rèé ẹ rántí aṣọ pupa ṣé ẹ lọ lé babaláwo yín ni. Nlé babaláwo tẹ́ ẹ lọ tẹ́ fi rí Gani Adams mú lọ́nà Badagry. Ẹ wá lọ lé babaláwo ọ̀nkẹ́ ráhùn Boko Haram mú. Wọ́n ní táwọn ọlọ́pàá bá fẹ́ iṣẹ́ wọn, wọ́n á mọ̀ mọ́ dáràn, wọ́n ń lọ lé babaláwo, wọ́n ó ṣoògùn, wọ́n á lè ṣoògùn torí bandits. Ǹjọ́ wò látàn ra wa dà? So I need in tó wà lawful. We need anything, any strategy, any ọgbọ́n, any ète
tẹ́ ẹ lè lò láti gba àwọn èèyàn wálé. Àwọn tó lẹ́bí fẹ́ rí àwọn ẹbí wọn kò jù bẹ́ẹ̀ lọ sà ọ̀gá pólíìsì ẹ má bínú o. So these criminals have declared war against peace-loving citizens, and we are fully prepared to hunt them down relentlessly. Ẹ̀yin ọlọ́pàá ṣe ẹ nírònú ṣá? Ta ní bá ń kọ́? Ta ní gba ẹni mọ̀ràn? Ntí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lánàá tẹ́ ẹ̀sẹ̀ wá ń sọ ilé yìí tó ti bẹ̀rẹ̀ látọdún mọ́dún tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́. Mélòó lẹ ti ṣe tẹ́ ẹ ti succeed báyìí? Mo fẹ́ kẹ́yìn ọlọ́pàá fún wa ní resort o. Ìwọ̀n àwọn tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti lo gbogbo ọgbọ́n àtètè tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ yìí tẹ́ ẹ níyì tẹ́ ẹ ti wá succeed lé lórí. Lo and behold, majority àwọn ẹbí tẹ́bí wọ́n padà wálé wọ́n san ransom ni o. Wọ́n san kí ni wọ́n san ransom ni o. Owó táwọn bandits fẹ́ gbà àwọn ajínigbé fẹ́ gbà wọ́n san fún wọn náà fi release ẹbí wọn o. Ìṣesí ọlọ́pàá ló débẹ̀ o. So we will deploy everything within our operational capacity. Ó wà insulting bẹ́ẹ̀ sí ń sọ fún wa tó bá wù kẹ́ ẹ ṣe to smoke them out of Eden, dismantle their networks, rescue all abducted victims, and ensure they face the full wrath of the law. Mélòó ló ti jáde tán ti face full wrath of law? A fẹ́ gbọ́ mélòó ajínigbé afẹ̀míṣòfò àfikún oró pani níjọba Nàìjíríà ti mú tán ti try tán ti gbé lọ ilé ẹjọ́ tán ti fi mú wọn dán tán ti kó lọ sẹ́wọ̀n ẹ mọ̀ pádọ̀ wọn mọ̀ ni ẹlẹ́ rehabilitate wọn after rehabilitation ẹ dà wọ́n padà sínú sí ọlọ́pàá ẹ kó wọn sínú sí ológun àwọn eléyìí tó wá ń sọsẹ́ fún wa ẹ fún wọn amnesty. Mélòó ni wọ́n lè ti try? Ìjọba Buhari ní òní list àwọn tó ń sponsor Boko Haram ẹ gbé jáde títí dọ̀la o. Gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ sọ wípé a ti mọ àwọn tí wọ́n sponsor ikọ̀ afẹ̀míṣòfò tán ju bọ́ọ̀bù anyhow tán ń pààyàn anyhow tán wọ mọ́ṣáláṣí tán wọ ṣọ́ọ̀ṣì tán ń pààyàn anyhow. Wọ́n láwọn ní list wọn àwọn aráàlú wa ń wà yígà ara wa wá ń wá so inú wọn wá ń gbà pópópó pé a ti ẹ̀fẹ́ mọ àwọn tó kóra wọn sẹ́yìn kìnìún tí wọ́n ń sọsẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ọba dákọ̀ wọn lọ́la lóko o àwọn tán dákọ̀ wọn tán ṣèṣì dákọ̀ wọn wọn ò lè gbé wọn lọ ilé ẹjọ́ wọn ò lè bá wọn ṣẹjọ́ lẹ́ẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ nísìnyí wà jọrú wa lójú dey play. Rescue and all abducted victims and ensure they face the full wrath of the law. Kò sí full wrath of the law kankan. The command assure residents of Yashikra, Barutin local government and the entire state that security operations have been intensified across vulnerable areas. Ntọ́wá lọ sọ́kàn mi fẹ́ sọ ni o. Ntọ́wá sọ́kàn mi ni pé ẹni gbádùn. Because nípínlẹ̀ Kwara ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ lé ní àwọn Fúlàní làwọn jàǹdùkú ìti ransack tán ti sọ dahoro táwọn èèyàn bí ò lè dénú ìlú mọ́ ti intensify wọn lẹ́ti intensify abúlé wọn. It's added that surveillance intelligence gathering and aggressive bush combing operations are ongoing. Ọlọ́run fún ṣe ṣé nùgbó lẹ wà lálẹ́ náà báyìí sá. Mo fẹ́ mọ̀ strategy tẹ́ ń lò ṣé nugbó náà lè wà báyìí ṣé nugbó làwọn èèyàn yín wà báyìí ṣé sọ́jà ń bẹ nugbó báyìí tán wá bandit káàkiri. Wọ́n rìn lọ́jọ́ kan wọ́n padà sẹ́yìn lọ́jọ́ kejì wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àbí ibi tán bá tún rìn dé wọ́n tún padà sẹ́yìn ṣé dèdè náà àwọn tó jiyàn gbé. Òye yé mi pé àwọn ọmọ lọ síwájú lójoojúmọ́ ni wọn ò ní dé wọn ò ní dúró sàká níbi tẹ́ ti rí wọn mú wọ́n máa ń lọ ẹ tí gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ń jí kó tán bá ti jí wọn kó wọn ìdúró sí tòsí wọn kó wọn rí jìnnà wọ́n bá sinmi bọ́ bá tún tọ́jọ́ kejì wọ́n tún kó wọn kó ń bẹ̀ wọ́n tún lọ́bọ̀ míì wọ́n ń dúró sí spọ́ọ̀tì kan. Àwọn tó lè tọpa wọn nínú gbọ́ǹbẹ̀ wọ́n á já wọn tó jẹ́ pé wọ́n ti múra bí ìgbà téèyàn fẹ́ lójú ogun wọn ò ní padà
àwọn náà lu ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nú igbó. Bó ni wọ́n ṣe wọ́n tan torchlight ní lóru? Kí ni wọ́n jẹ ń bẹ̀? Ta ni ó bá wọn gbóúnjẹ lọ? Àbá ń lè dúró nú igbó fọ́jọ́ mẹ́ta láì jẹ nǹkan kan. Bí báwọn ọlọ́pàá bá gbarú sẹ́bẹ̀ tàbí sọ́jà gbarú sẹ́bẹ̀ sọ́lọ́pàá gbarú sẹ́bẹ̀, tọ́lọ́pàá bá gbarú sẹ́bẹ̀ ṣe fìjìláńtì tó tẹ̀lé wọn gbarú sẹ́bẹ̀. Ṣé gbogbo wọn nìrìn bòró lọ́mọ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀? Sáà nírẹ̀ tí ó sọ pé ẹ wò èmi ó padà ń tèmi o. Ẹ wo àti gbìyànjú agbára wa, igbó náà láti ń wọ́ látàárọ̀, igbó náà láti ń fọ́ látàárọ̀, àkúrẹ́ egún tí jàjìkẹ́ ẹ̀já máa lọlé, Ọlọ́run fún arí, ẹ̀já tún padà wá lọ́la. Ṣé bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ran ara ni wá? Àwọn tó lọ nísìnyí sọ́jà ọlọ́pàá nǹkan yúnífọ́ọ̀mù lásán lọ́mọ fi yàtọ̀, yúnífọ́ọ̀mù láti mọ̀ pé fìjìláńtẹ́ lélẹ́yìí, yúnífọ́ọ̀mù láti mọ̀ pé ọlọ́pàá lélẹ́yìí, yúnífọ́ọ̀mù láti mọ̀ pé sọ́jà lélẹ́yìí. They are all human beings. Ọ̀pọ̀lọpọ̀ sọ́jà ló lójoojú pátámọ́ lọ o. Tí ìgbọ́ pé àwọn sọ́jà kan padà lójú ọ̀nà bí tán ti fẹ́ lọ fèsì àwọn Boko Haram. Wọ́n yọ wọ́n kó ń ṣẹ́, ẹlòmíì bọ́ sọ sọ́jà kalẹ̀ bẹ́ẹ̀ ni pé sorry sir, I no do again. Pé you no do kẹ̀, ṣe bọ́ ọtọ́ bọ̀wé, gbẹ̀ngbà náà bọ́ tọ́ bọ̀wé gba ìmọ̀ ní, bó ti mọ̀ báyìí mi lọ́mọ́. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. The incident comes amid rising security concerns in the southwest following recent attacks in part of Oyo State on May 16.